Africa Content TV. Ẹni máa lé kìkì. Onílò àbáṣí méjì. Mo kọ́ nǹkan ibà ṣó. Wọ́n ní wájú president kò ti kọ́. Wọ́n ní mo kọ́ wájú gómìnà. Wọ́n ní mo kọ́ ìyẹn wájú sínétọ̀. Wọ́n ní mo kọ́ ìyẹn níwájú àwọn èèyàn ńláńlá. Wọ́n bẹ̀rẹ̀ síkú ni ọmọ òṣèbínú. Wọ́n ní ṣé rí ọ̀ní báyìí. Lóye níbi báyìí. Òkìkí wá pọ̀. Gbogbo Nàìjíríà. Gómìnà àbúrò. Gbogbo Europe. Gómìnà Amẹ́ríkà àwọn pariwo táyé. Ìṣẹ́jú kan ní nìkan. Aṣọ náà fẹ́ fún mi lókìkí. Ibi tó mọ̀ mí tẹ́lẹ̀, ó ní wọ́n ti mọ̀ mí. Àwọn tó kú mi ẹran. Èmi náà, wọ́n wá jáyà. Wọ́n wá dúró dán. Báwo ní Yéṣu mọ̀ pé mo mọ̀ ní sínú ọkọ̀? Mo ní tèmi iye mi orin sí mọ́ kọ́ o. Àwọn ìṣe ẹ̀rí bẹ̀ oyè èmi lórí sí. Ìjọba Olúbàdàn. Yẹ̀yẹ́ tó ń ṣe ìrìnkan ó ti ta ẹ báyìí. Ibi tó ọmọ mi tẹ́lẹ̀ ìpínlẹ̀ wọ́n ti mọ táyé. Àṣàyàn náà dá sí ọmọ ṣe ìrìnkan. Wọ́n bẹ yẹ̀yẹ́ mi ní ọlọ́wọ́ fún wọn ṣe. Yẹ̀yẹ́ fọ́rẹ́sì wà látayẹyẹ. Bẹ́ẹ̀ bá dé ní ṣọ́ọ̀ṣì. Àṣàyàn náà dá. Bẹ́ẹ̀ bá dé ní ìjọ. Àṣàyàn náà dá. Bẹ́ẹ̀ bá wọn. Àwọn èèyàn ńlá àṣàyàn náà ń dá ọmọ ọdún èdè. Ẹ bá wà lórí dáadáa. Bẹ́ẹ̀ kí ni ìtumọ̀ ní bí kọ́rẹ́nsì yìí kọ́kọ́? Ẹ lọ tó o. Bó o bá ń ṣiṣẹ́, bó o bá ti ní skúlì lórí, iṣẹ́ ọ̀hún á bàjẹ́. Bó o bá wà láàrin ẹbí, bó o bá lọ́wọ́, bó o bá jẹ́ tùkù, bàbá jẹ́ wèrè wá. Bó o bá ti ní wèrè pàpà lórí, wọ́n máa sọ ẹ̀jẹ̀ nílẹ̀ náà ni. Wọ́n máa ti gbé wèrè wá, tètè pé pàdé wọn. Bẹ́ẹ̀ bá fẹ́ mi níyàwó kò dùn mí o. Ẹni fẹ́ mi níyàwó kò dùn mí o. Obìnrin kọjá àbúràká Òṣogbo láàyè. Obìnrin pọ̀ gan ni. Mo lè láyà mẹ́fà lóṣogbo. Ọ̀ṣun State. Mo lè níyàwó bíi 20 lẹ́kọ̀ọ́. Mo lè rí 30 Ìbàdàn. Bíbá nípa ni mo fẹ́ràn jù. Bẹ́ẹ̀ bá bá ń lọ mórí o. Ayò ìparẹ́ ọmọ ní Yéṣu mò ń wò ní kírú. Àkọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì rẹ̀. Àwọn Yorùbá bọ̀. Wọ́n láì lè sọ̀rọ̀. Ó máa ń bẹ̀rẹ̀ orí burúkú fún yàn. Wọn kì í ṣọmọ lọ́lé lọ́mọ sí wa. Bẹ́ẹ̀ bá bú mi dá lórúkọ rẹ̀ sì máa sọ torí. Tọ́lá ní tó jẹ́ tu ọ̀dọ̀ rẹ̀ máa ń fẹ́ràn. Bẹ́ẹ̀ bá bú mi yóò sùn kò máa sọ torí. Bó o bá ta mi náà fẹ́ǹsì máa wú. Bó o bá jẹ́ àṣírí. Èmi náà máa kàkàrà tó báyìí. Bó bá gbé jẹ́ǹtì wa àwọn ọmọ ṣe é rí bẹ́ẹ̀. Wọ́n sì máa dúró pépé. Àgbà ìkẹta rèé. Ẹni tí ṣe dúró báyìí. Bí bá sọ eléyìí. Gbẹ́ngà ẹni tí mo gbéra ká o bàbá ní Yéṣu mú kò kàn mí. Kì í ṣe dúró báyìí. Iṣẹ́ tí wọ́n ṣe náà rẹ̀ kò mí o.
Mo fi lọ́nà ní ilé ìjọba. Iṣẹ́ tí wọ́n ṣe náà rẹ̀. Mo fi nílé nílùú Èkó lẹ́kùn. Iṣẹ́ tí wọ́n ṣe náà rẹ̀ o. Mo fi tọ́mọ ọmọ pàdé ọmọ mi tó di lọ́yà. Iṣẹ́ tí wọ́n ṣe náà rẹ̀ lẹ́kùn. Iṣẹ́ tí wọ́n ṣe náà rẹ̀. Síbi Canada, síbi London. Iṣẹ́ tí mo ń ṣe náà rẹ̀ tó fi mọ̀ mí kiri. Jẹ́ni ká wọ́n fẹ́ bá sí ọ̀hún jẹ́, àbí ó fẹ́ gba sẹ́rin. Àjọba púpọ̀ ni ọmọ ṣe èrè nígbà. Àwọn ṣe èrè fúnra. Kóńkà tó bá fẹ́ mi láyà o, ọ̀nà ìmàlẹ̀ ga. Kóńkà tó bá gba ìyàwó, ọ̀nà ìmàlẹ̀ ga. Aláṣẹ bóyá bí gbọ́gbọ́ máa wá bí tó bá lọ Ìgbò ó ní bàbá bó léwọ́ gbogbo mi kó sọ́mi láyà ọ̀ àlè má lè jà. Gbogbo tó bá fẹ́ mi láyà àlè má lè jà. Bó bá bá máa wá débi lọ́mọ bá gbé lọ gbogbo ọmọ torí Ọlọ́run wò àlè má lè jà. Kódà ṣùgbọ́n kò dáta sí mi, ó máa sọ̀rọ̀. Kódà tó bá bú mi, tó bá ní kí n bẹ̀rù dání, wọ́n nígbà. Kódà wo tó bá bú mi, tó bá dáta sí mi o, èmi kò bá máa sọ̀rọ̀. Bá máa sọ̀rọ̀, ọ̀fẹ́ lò, èrè fún mi lò, kí n fún ẹgbẹ́ òun tó ń jà, á máa parí ẹ̀ dáadáa. Ṣùgbọ́n ọjọ́ máa dùn mí jù tó dágbà sẹ́mi o, àwọn ẹja. Ló bá yá, ló dágbà sẹ́mi, àwọn ẹja. Iṣẹ́ tó yẹ kó fún mi tó bá fẹ́ lómi rọ̀ o, àwọn ẹja. Torí ìwòrò náà ní ìwòrò. Ó yà wòrò náà ní ìwòrò. Instantly, wọ́n máa pẹ́ pàdé náà ní báàsì. Ó wá bójú mi jẹ́ lójú àwọn tó jẹ́ bẹ́ẹ̀. Ó wá ní kí n má bínú lẹ́yìn. Bó bá ti bójú mi jẹ́, mo máa bójú ẹ̀jẹ̀ náà ní báàsì. Bó bá dá sí ẹ̀sìn mú wa. Lọ́nà tí ó dá tó bá lọ pé wèrè wá. Wèrè yẹn ni máa tó pàdé o. Tó bá bójú mi jẹ́ tó wá ká mọ́lé tó ní má bínú. Bàbá láàárọ̀ ni o, mo bá bójú ẹ̀jẹ̀ padà.
Torí pé wèrè náà fi ń wòrò. Ọmọ wèrè náà fi ń wòrò. Wèrè náà fi ń wòrò. Èèyàn náà fi ń pọn. Ìgbà náà fi ń pọn ìgbà. Ọbẹ̀ náà fi ń pọn ọbẹ̀. Àwọn ọ̀dẹ̀ wọn máa sọ ọ̀dẹ̀ wọn. Ọ̀dẹ̀ ló máa sọ ọ̀dẹ̀. Ìgbà náà fi ń pọn ìgbà. Lórí ọ̀fẹ́. Tí bá ti ọ̀rẹ́ yẹn. Abọ́lẹ́sẹ̀ tí máa kọ lóòrò tó jẹ́. Lórí sí kí ni ẹlẹ́ ìdáhùn ìdáhùn mo ti máa gbé ẹ̀yàn tó jẹ́. Mo ti máa gbé ẹ̀yàn tó jẹ́. Mo ti máa gbé ẹ̀yàn tó jẹ́ o. Ọmọ wọn ti sọ gbé ẹ̀yàn tó jẹ́. Èèyàn pọ́ọ̀sì ló jẹ́ o. Ọmọ wọn ti sọ gbé ẹ̀yàn tó jẹ́. Ẹ bá wò wọ́n lẹ́ẹ̀kẹ́ ní o. Orí pé mo ń ta sí, orí pé mo ń fọṣọ bí, wọ́n ní mo ń kọ́lé mọ́lé, wọ́n ní mo rá mọ́tò, báyọ̀ sùn kí ló rẹ̀. Mo ti mọ ìlú èèyàn tó jẹ́, a sì mọ ìlú èèyàn tó jẹ́, ṣe ti mọ ìlú èèyàn tó jẹ́, ọdún mo ti mọ ìlú èèyàn tó jẹ́ o. Ọmọ mo ti mọ bí èèyàn tó jẹ́. Mo ti mọ bí èèyàn tó jẹ́. Ebi sí mo dúpẹ́ dẹ́ni kan ọba jẹ́ títí tó yẹ. Èmi ò lọ síwájú kẹ́yọ̀ kọ́ lè fò èrò yìí. Àyànmọ́ ẹ̀dá tó yọ ní ọ̀dà ìdá ẹ̀yọ́. Òkòdà máa yọ ní ọ̀dà àgbẹ̀tọ́. Dẹ́ni kan ọba jẹ́. Mo lọ síwájú ọ̀pọ̀ lọ́dẹ̀. Ìgbẹ̀dá máa ń bí ọ̀dà ọ̀dọ́. Orí tí wọ́n ti gbé bẹ́ẹ̀ lé ìgbà ìjọ. Bẹ́ẹ̀ ni mi kọ́ ní pé nígbà tó jù sí ẹ lọ. Ọ̀pẹ́ sísẹ́ ó bá yá owó padà wá. Èyí tó kí ló dé ẹ̀kọ́ òbí rẹ̀, ó bá sí lára omi sí owó padà wá. Àyànfọ́ ẹ̀ka tó yẹ kí ó dà, ó dá ẹ̀rọ, òkúta lára kí ó dà. Yẹ́nì kan wá jọ. Èmi ò lọ síwájú náà kọ́ lóde ẹ̀rọ. Òkúta báyọ̀ kí ó dà. Ẹni ló ayé ẹbí tó ní káwọn olóògùn láti dá. Ayéwo náà ti la bójú káwọn tó pèsè rárá. Oníkẹ́ni ló dá, iṣẹ́ ni yóò wá sí lára. Kòsókòsó tó ní kẹ́ ló ọ̀sẹ̀ ó ṣe. Àyànfọ́ ẹ̀dá tó lá ní yóò dá. Òkúta ẹ̀rọ, òkúta báyọ̀ ní yóò dá. Ẹbí tó wá jẹ. Èdè ìlọsíwájú bẹ́ẹ̀ ọ̀pọ̀ lẹ́bẹ̀ẹ́. Àníyàn rẹ̀ lásán rẹ̀ ìjẹ́ tó. Wẹ́rẹ́ wẹ́rẹ́ tó jáde nìyà èyí. Ayẹyẹ òun kì í kọ́ láti lọ ààrẹ. Àti láti ní kí wọ́n máa wà lọ́wọ́ rẹ̀ wá. Àbùṣe lè ṣe tí wọ́n bá ti rà lọ́wọ́ báyà. Ẹni wọ́n yà sí kan ṣe ní káàkiri ẹ̀ lójú. Àbùṣe lè ṣe tí wọ́n bá ti rà lọ́wọ́ báyà.
sọ fún ọjọ́ tí ó yẹ pé ọmọ ìtẹ̀lé tọ́lá. Ẹni wáyà sí lọ sí ní ìbára rẹ̀. Àlùfáà ẹ̀dá bọ́lá ni ó dáa.